ẹ̀yin ènìyàn wa ẹ lé gbogbo fúlàní dáràndáràn gbogbo fúlàní apààyàn gbogbo àwọn fúlàní tí wọ́n lọ pàgọ́ sí gbogbo àwọn inú igbó wa ẹ lé gbogbo wọn dànù. Àsìkò ti tó láti jẹ́ kí wọ́n mọ̀ wípé kì í ṣe àwọn ló nílẹ̀, àwa ilẹ̀ wa ni. Kí ló dé tí wọ́n á dẹ̀ wá àtọ̀húnrìn wọ́n dẹ̀ wá ń gba ilẹ̀, wọ́n dẹ̀ gba ìlú tán. Ẹ wo ilẹ̀ Ìgbò lẹ̀ ń wò yìí o, níbi tí àṣírí wọn ti tú, tí wọ́n lọ sí àárín ibì kan, wọ́n dẹ̀ lọ pàgọ́ síbẹ̀. Àwọn tó dẹ̀ ń gbé agbègbè yẹn wọn ò dẹ̀ mọ̀ wípé Fúlàní wà ń bẹ̀, wọ́n dẹ̀ tibẹ̀ ń wá sí ìgboro, wọ́n dẹ̀ wá ń ṣe ọṣẹ́. Àti wípé ẹ bá wa wo fọ́nrán yẹn dáadáa o, ṣé ilé yìí tí wọ́n ti rí wọn yìí, àwọn ilé yẹn wọ́n gbé wá láti ilẹ̀ Haúsá ni àbí ìgbà tí wọ́n débẹ̀ yẹn ni wọ́n ṣẹ̀ kọ́, àbí àwọn kan ló gbé ibẹ̀ yẹn fún wọn. Gbogbo ẹ̀yin baálẹ̀ tẹ́ ń fún wọn nílẹ̀, tẹ́ ń fún wọn nílé, àsìkò ti tó kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ lé wọn dànù. Torí ara ilẹ̀ tẹ́ ń fún wọn yẹn àkóbá lẹ fi ń ṣe fún ará ìlú. Àwọn ilẹ̀ tẹ́ ń gbé fún wọn yẹn ẹ fi ń ṣe àkóbá fún ará ìlú. Ẹ̀yin á fún wọn nílẹ̀, ẹ ti gba owó sọ́wọ́, ẹ gba owó sọ́wọ́, owó tó nǹkan kan. Ẹ wo agbègbè ní ilẹ̀ Ìgbò báyìí o, àwọn ọ̀dọ́ tí wọ́n lọ ya bá wọn wípé ibi tẹ́ ẹ wà yìí o, àwọn ò fẹ́ rí yín níbẹ̀ mọ́. Ta ló fún yín níbí? Ẹni tó bá fẹ́ gbé nínú ìlú wàá rẹ́ǹtì ilé, wàá gba ilé. Gbogbo àwọn èèyàn tó ń jápa, àwọn ìlú tí wọ́n ń jápa ń lọ, wọ́n ń rẹ́ǹtì ilé ni. Kò sí orílẹ̀-èdè náà lágbàáyé tẹ́ ẹ kọ̀ kóra yín jọ, ẹ kọ̀ wá bì kan pàgọ́ sí, ẹ dẹ̀ máa gbé bẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni, láì béèrè lọ́wọ́ ẹni tó nílẹ̀. Ṣé wá rí agbègbè yìí báyìí, wọ́n lọ bá wọn wípé ẹ wo ibi tẹ́ ẹ wà yìí, àṣírí tí ẹ tú ni. Torí wọn ò mọ̀ wípé wọ́n tẹ wà ń bẹ̀, wọ́n gbé ibẹ̀ yẹn, tàbí onẹ́nìkan tó gbé bẹ̀ fún wọn ni, àbí àwọn tó ń lò wọ́n tí wọ́n fi ń mining, illegal mining, àbáwọn ló gbé fún wọn ni. Gbogbo ẹ̀ náà ni wọ́n fi ń ṣe àkóbá sínú ìlú. Torí illegal mining tá à ń sọ yìí, ṣebí àwọn kan ló gbé ilẹ̀ fún wọn, ṣebí àwọn kan ló gbé ibẹ̀ fún wọn kí wọ́n máa bá wọn wá kùsà. Wọ́n wá pàgọ́ sínú igbó, kò jìnnà mọ́ ìgboro, wọ́n wá ń gbé ibẹ̀, wọ́n wá tibẹ̀ ń wá ń dá ọ̀ràn nínú ìlú, wọ́n tibẹ̀ ń jí àwọn èèyàn gbé, wọ́n tibẹ̀ ń ṣe oríṣiríṣi. Bóyá àwọn tó nílé ìbáyìí, bóyá àwọn náà ló pa wọ́n. Jẹ́ ká fi ohùn sí, kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Àsìkò ti tó ká dìde, gbogbo àwọn Fúlàní inú ìlú ẹ lé wọn dànù. Bá wa gbọ́ lẹ́nu wọn. Yeah, come. Look, you people, how can you just come and camp inside a bush? There are no doors here. These are bachas. How is that the way woman being lives? How can you just come and camp inside a bush? Why don't you integrate yourself into the community? You can rent houses and live elsewhere, not inside a bush. These are not done that way. Yeah? That's not the where you come and show me your book. You people cannot just come and live inside a bush. Camp inside. Everybody here should come out. Let's know how many persons here. Everybody should come out. Everybody should come out. Everybody should come out. Yeah, everybody here should just come out. Let's know what is happening. Everybody should come out. Where is it? Everybody should come out. You cannot come and live inside this kind of bush and pretend that you are. It is not right. It is not right. If you want to live in a community, you can't rent houses. There are houses scattered around the community. I think we told him that coming this morning.
What I am trying to say is this. You people cannot come and live inside. You can't come and live inside the if you want to stay in your village community, you go into the community and rent houses and stay here. For you to come and stay inside the bush, it's a threat to the community. We cannot allow that. So where is the person you said I gave you? I didn't actually. No. Yenda kuka tana wuringa. Baya da kyau. Akwai cikin gari. Ka gane? Ba mu kore kowa, ba mu ce kowa ya tashi ba, amma yanda kuka tana wuringa baya da kyau. Akwai cikin gari, akwai gidaje cikin gari. Duk wanda ke so ka shiga cikin gida cikin gari a samu gida ku biya ku zanna. Ba a koren kowa ba ce a tashi ba, amma dai a samu yanda kuka tara wurin kun yawa. Nan daki nawa ne a wurin ga, amma mutane sun yawa wurin ga. Shine abin da gari Allah ya sa ta lai ba ba ta da ta. Idan aka ce ai kaga kamar misali yanzu an ce mun yawa ko so dama kaga mai aya so irin wannan sana'a bare yi mutum ya je cikin gari ba kai ka gane ko wanga where is the boss? Where is your guy? misali yanzu in kuna ka doki gida cikin gida a ce ku shida ne a wurin nan dole a samu inda za ku sa aya dole a samu inda za ku sa aya ka gane yanda kun ka tara haka kun ka zuba ne ba ya da kyau mu ba mu da shi ba ba mu da shi ba in kuma an ba ku so gaba ɗaya sai mu kore ku wa ya da kuma duk gidajen da sai mu buga shi kasa shine abin da aka ba mu so kuwa a ce mun yi ɗari ne yanzu dai abin da ya kai wanda ba ne suke mana a dai a samu ki ko an wanda ba mu san da shi ba ko ba su fara wani da wasu ya ba su ma ta fanna ko ne waya ko ko mu so tun da komin di kwanin ma ba an ce maka an ga masa come on. So where are that? Others don't come on. yes na one di bina boyo isa na side ya nobody go there market if no be this they have anywhere nobody go market you go get rest on Monday no dey comot on Monday every Monday So where others go now? and na the people now no dey too much plenty the way they think. this rubber said no be you understand no be one rubber one person no think like that. Me said one person go get 7 one person go get 10 maybe say there is ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa rí ṣé ẹ bá wa rí bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe lọ tẹ́ bá wo àkíyèsí inú fọ́nrán yẹn tẹ́ ṣàkíyèsí ẹ rí pé ẹ rí àwọn ilé kò ṣe bẹ́ẹ̀ yẹn dìnà sí ìgboro ṣé bí gan àti ẹ̀ lè pe bí nínú igbó lọ títí ṣùgbọ́n
báwo ni wọ́n ṣe wá pàgọ́ sí ibẹ̀ yẹn tí wọ́n dẹ̀ kóra wọn wá síbẹ̀ tó wá ń gbébẹ̀? Ṣáwọn ló kọ́ ibẹ̀ ni? Ẹni tó níbẹ̀ ṣé wọ́n pa tí wọ́n gba ibẹ̀ ni? Àwọn ilé tá à ń wò tí ò ṣe bẹ́ẹ̀ yẹn jìnnà yẹn, wọn ò dẹ̀ rí wọn níbí kó tó di wípé àwọn ọ̀dọ́ wọn wá ya bá wọn yìí. Ṣé ẹ rí wípé àwọn pípù wọ̀nyí wọn ò wá láti sọ wípé àwọn wá bá wa gbé ìgbé ayé àlàáfíà o, àbáwọn wá gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa o, wọn ní àjẹ́ńdà. Àwọn tó ń wò wá, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, mo mọ̀ wípé ẹlòmíì á máa rò ní ọkàn wípé àkílẹ̀ arábìnrin yìí sọ kí wọ́n lé àwọn Fúlàní ṣe ní ilẹ̀ Yorùbá àbí ní gbogbo ibi tí wọ́n wà nínú Nàìjíríà kí wọ́n padà sókè ọ̀yà. Ẹ ti ń rò bẹ́ẹ̀ lọ́kàn yín. Bẹ́ẹ̀ ni náà ẹ máa wò wípé àṣebí ọmọ ìyá tiyín náà ṣebí wọ́n wà ní òkè ọ̀yà, ṣebí Yorùbá wà ní ilẹ̀ Haúsá. Ṣé Yorùbá tó wà nílẹ̀ Haúsá ṣé wọ́n ń gbógun tì wọ́n? Ṣé Yorùbá tó wà nílẹ̀ Haúsá ṣé ó ń gbé irú ìgbé ayé táwọn ń gbé yìí? Ṣé Yorùbá tó wà ní ilẹ̀ Haúsá ṣé ó ń pa wọ́n nílẹ̀ Haúsá? Àkóbá wo ni Yorùbá tó ń gbé ilẹ̀ Haúsá tó ń ṣe fún wọn? Gbogbo àwọn nǹkan tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n ń ṣe fún wa ní orí ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá wo ló lọ ṣe irú ẹ̀ fún wọn lókè ọ̀yà? Àti wípé tẹ́ ẹ bá ń rò bẹ́ẹ̀ wípé a ṣe ní kí wọ́n kúrò nínú ìlú, ṣèbá àwọn ọmọ ìyá tiwa náà ń gbé òkè ọ̀yà, ẹ fẹ́ dá wàhálà sílẹ̀ ni. Tẹ́ ẹ bá lọ ń rò bẹ́ẹ̀, a jẹ́ wípé ẹ tí ì ṣetán láti gbára yín kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ tí ì ṣetán torí wípé gbígbé papọ̀ wa, wípé wọ́n wá ń gbé lórí ilẹ̀ wa, ẹ bá mi sọ pé ìlọsíwájú kan rèé tó ti ọwọ́ wọn jáde. Wípé ìgbé tí wọ́n wá ń gbé pẹ̀lú wa o, wọ́n ń gbé pẹ̀lú àlàáfíà tàbí fún ìdàgbàsókè inú ìlú. Bóyá kẹ́ ẹ bá wa ṣe àpẹẹrẹ kan wípé gbígbé tí wọ́n ń gbé ní community yín o, nǹkan kan báyìí ni ẹjọ́ ń ṣe o, nǹkan tí wọ́n ń ṣe tó mú ìlọsíwájú bá inú ìlú yín leléyìí. Àbí ilẹ̀ tẹ́ ẹ fún wọn yẹn, ẹ̀yin baálẹ̀ tẹ́ ẹ fún wọn nílẹ̀, ẹ sọ nǹkan kan náà pàtó wípé ilẹ̀ tẹ́ ẹ fún wọn o, wípé àdìgbà tó ti débẹ̀ o ní ìlọsíwájú, ní ìlú ti ní ìrọ̀rùn, ní gbogbo nǹkan ti ń da nínú ìlú. Àkóbá ni wọ́n jẹ́ fún wa nínú ìlú. Àtàwọn tó ń ṣabólà, àtàwọn tó ń gun ọ̀kadà wọn, gbogbo wọn pátá, àti àwọn tó jòkó sínú igbó tí wọ́n ń kó ọmọ iléèwé, tí wọ́n ń pa olùkọ́, tí wọ́n ń bẹ́ olùkọ́ lọ́rùn yìí, àti àwọn oníbólà, the same agenda náà ni gbogbo wọn ní. Wọ́n pín wọn ní ìsọ̀rí ìsọ̀rí ni. Ṣé ẹ mọyì àwọn oníbólà tí wọ́n ti mú pẹ̀lú irinṣẹ́ àwọn ìjà olóró gidi lọ́wọ́ wọn tí wọ́n á fi sínú ṣakaṣaka, tí wọ́n dẹ̀ náà wọ́n ń ṣa garawa kiri ilẹ̀. Dókítà bá débì kan tójú pa fúrí, ẹ mọyì àwọn aráàlú tí wọ́n ti pa, àìmọyì ọ̀kadà wọn tí wọ́n ti tú, tí wọ́n ń bá oríṣiríṣi nínú ẹ̀. Wọ́n ò wá láti gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú wa o, àwa ni ká jí lójú oorun wa. Ṣé ẹ rí pé wọ́n ti lọ bá wọn báyìí pé àwọn ò fẹ́ rí wọn níbí yìí mọ́ o, kí wọ́n téèyàn bá fẹ́ gbé pẹ̀lú yàn wàá lọ gba ilé. Púpọ̀ wọn bí wọ́n ṣe ń gbé kiri nìyẹn, wọ́n á kọ̀ wá ibì kan, wọ́n á dẹ̀ pàgọ́ síbẹ̀, wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbé bẹ̀. Ẹ wo ìgbà tí ìjà kan ṣẹlẹ̀ ní Òkìtì Ọ̀gàn ní ilé epo, ọjà ilé epo ní Èkó. Ṣèbórí Òkìtì Ọ̀gàn kan náà ń pàgọ́ sí láàrin Èkó, wọ́n dẹ̀ ń gbé bẹ̀ láìsí wípé bóyá ẹnìkan tó fún wọn nílẹ̀. Wọn ò rẹ́ǹtì ilé, wọn ò gba ilé, wọn kò pọ̀ sínú ìlú. Báwo ni ètò ààbò ṣe fẹ́ wà tí àwọn èèyàn kan bá kọ̀ wá láti ọ̀dọ̀ wọn, wọ́n kọ̀ kó wọn sínú ọkọ̀ Dangote wá, wọ́n á dẹ̀ dì wọ́n wọlé, wọ́n á dẹ̀ kó wọn wọlé lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà. Kò dẹ̀ sí pé ọlọ́pàá tẹ̀ ń ṣẹ́ẹ̀kì wọn wò. Wọ́n á dẹ̀ wọnú ìlú, wọ́n á dẹ̀ ra mọ́nú ìlú, wọ́n á dẹ̀ máa gbé láàrin àwọn èèyàn. Báwo ni ètò ààbò dẹ̀ ṣe fẹ́ wà? Kò sí database tí wọ́n bá tẹ̀ dáràn bí báyìí lẹ fẹ́ wá wọn lọ o. Àwọn tí wọ́n mú gan, wọ́n fi wọ́n sílẹ̀ ni. Tí wọ́n bá ti mú Fúlàní, tí wọ́n mú àgbẹ̀ ló máa sun àgọ́ ọlọ́pàá. Kí ni gbogbo eléyìí? Ọjọ́ wo la fẹ́ bọ́ nínú eléyìí? Láì jẹ́ wípé àwa ará ìlú fúnra wa a gbé ìgbésẹ̀ wípé àníṣe gbogbo wọn pátápátá níbi tí wọ́n pàgọ́ wọn sí, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lé wọn jáde. Ní oṣù tó kọjá àbí nǹkan bí oṣù méjì sẹ́yìn, ìpínlẹ̀ Èkó a rí pé wọ́n ń kó wọn kiri, kí wọ́n jọ kí wọ́n bá wa máa kó wọn bẹ́yẹn, kí wọ́n máa palẹ̀ wọn mọ́. Gbogbo àwọn tó ń tọrọ báárà yẹn, gbogbo wọn pátá ẹ máa lé wọn dànù. Kò sí ìwúlò kankan tí wọ́n ń ṣe nínú ìlú, wọ́n ń dọ̀tí inú ìlú ni. Ẹ lé wọn. Ìjọba ìpínlẹ̀ Èkó a rí àwọn fọ́nrán bí ẹ ṣe fi ọkàn kó wọn, ẹ kó wọn
kí ìlú mọ́, gbogbo ìpínlẹ̀ ló yẹ kó gbé irú ìgbésẹ̀ yẹn láti máa kó wọn wípé sẹ́ àní gbogbo wọn tí wọ́n náà wọ́n ń tọrọ báárà yẹn wọ́n ń lo báárà yẹn láti fi bo ojú ará ìlú ni. Ọ̀tọ̀ ní iṣẹ́ tí wọ́n rán wọn, àjẹ́ńdà wọn náà ni wípé láti gba ilẹ̀ ni. Ẹ má ra nǹkan kan jẹ mọ́. Ẹ wo ibi tí wọ́n wà yẹn báyìí, àwọn ike tẹ́ ń wò nílẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n ti ń po oríṣiríṣi ń pọ̀ tí wọ́n náà wọ́n ń tà fún ará ìlú jẹ. Àwọn kárọ̀tì tí wọ́n ń tà fún ará ìlú, wọ́n ti ń kí oríṣiríṣi kan ń bọ̀ ọ́. Ẹ má ra nǹkan jẹ mọ́ lọ́wọ́ wọn. Dídá fi ní pé ká pawọ́pọ̀ ká gbára wa nìyẹn. Àwa náà á lè ṣe nǹkan ọ̀gbìn fúnra wa. Kì í ṣe wípé wọ́n máa wá dúnkokò mọ́ wa wípé àwọn ò kó àlùbásà wa mọ́, àwọn ò kó tòmátò wa mọ́. Ṣé bí a ní ilẹ̀ tí wá dẹ̀ dájú títí wọn lọ, àwa ló yẹ ká ní oúnjẹ jù. Ṣé ẹ ti wá rí pé ọgbọ́n tí wọ́n dá nìyẹn láti máa kó ẹran jẹ oko? Ṣé ẹ mọyì àgbẹ̀ tí wọ́n ti pa ni? Ẹ mọyì àgbẹ̀ tí wọ́n ti pa? Ẹ wo tí wọ́n jókòó sí yẹn báyìí. Tí kì bá ṣe wípé ìlú tí ò dá, irú àwọn eléyìí pẹ̀lú ìdúró wọn yẹn, wọ́n á dẹ̀ máa náwọn ti wheelbarrow ń kiri inú ìlú. Àwọn èèyàn á dẹ̀ wọ súùtù sọ́rùn, wọ́n á dẹ̀ máa ra nǹkan jẹ lọ́wọ́ wọn. Ẹ tẹ́ wo ìdúró wọn gan. Ṣé ó yẹ kéèyàn máa ra nǹkan jẹ lọ́wọ́ irú àwọn eléyìí? Níbi tí wọ́n jókòó sí yẹn náà ni wheelbarrow wọn ni wọ́n da láìlọ́ọ̀nù dúdú bò mọ́lẹ̀ yẹn o. Bóyá àgbọn ló wà ńbẹ̀, tàbí ìrèké, tàbí kárọ̀tì nínú ẹrẹ̀ yìí, wọ́n á dẹ̀ gbé wá sí ìgboro, wọ́n á dẹ̀ máa tà fún ará ìlú jẹ. Àwa ní àìsàn wà. Àwa ní àìsàn wà. Orílẹ̀-èdè wo nírú eléyìí tí ń ṣẹlẹ̀? Yorùbá, jẹ́ ká jí lójú oorun wa. Ẹ dẹ́kun àti máa ra nǹkan jẹ lọ́wọ́ àwọn málà. Ìtàkùtà, ìjẹkújẹ ni wọ́n ń tà fún ará ìlú. Ní ká jí lójú oorun wa. Ẹ̀yin èèyàn, ẹ bá wa pín ètò yìí. Kan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò nìyẹn o, tí wọ́n lọ bá wọn, tí wọ́n lé wọn. Àwa náà ká gbé ìgbésẹ̀ tó ní akínbélé wípé gbogbo ibi tí wọ́n pàgọ́ wọn sí, gbogbo àwọn ibi tí wọ́n pàgọ́ wọn sí ní kéréje, ẹ bẹ̀rẹ̀ sí ní máa dàwó kẹ́ lé wọn jáde. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Elédùmarè á ràn wá lọ́wọ́, á ní dààmú. Àṣàkẹ́ TV show.